àgbàlẹ́tù lẹ́tọ̀ ìròyìn fún gbogbo ọmọ Yorùbá nílé lóko lókè òkun ẹ máa gbọ́ ẹ tẹ́tí lóko. WASILA wà láyé nǹkan kò sí WASILA o. ẹ káàsán o àsìkò dédé ìwòyí bẹ́ẹ̀rẹ́ ni tẹ́ ń wò yìí WASILA wà láàyè àgbà ọ̀jẹ̀lẹ̀ wò àgbà ọ̀jà kìímù Olúwo Gbọ́láhàn Ìṣàlà àwọn tí Olóòlù bẹ́ẹ̀ rántí WASILA tó Olóòlù tá a mú wá fún yín lánàá ìròyìn rẹ̀ lẹ́ẹ̀ máa wò lónìí àwa lọ àwa dé ẹni bá ní a má bọ̀ nìkan là ní débà ọ̀dẹ̀ ọ̀dà bí ọ̀dẹ̀ dùn àdúpẹ́ fọlẹ́dùà ṣẹ́ẹ́rẹ́ Olúwo òbí tó sọ̀rọ̀ yìí bàbá yìí ọ̀wọ́n jẹ́ gẹ́gẹ́ bí ọlọ́jẹ̀ ìdílé wọn ní gbé Olóòlù jáde nílùú Ìbàdàn àwọn ní olóòtú Olóòlù àwọn gangan ni bàbá tó mọ oyún ògbín nínú karahun àwọn ni adarí rẹ̀ ìdílé wọn ní gbé Olóòlù jáde ṣe rí létà wà yìí tá a mú yín wá yìí bẹ́ẹ̀ lárákùnrin tí ń bá wọn sọ̀rọ̀ èyí ń fọ̀rọ̀ wí wọn lẹ́nu wò ni èyí ń fọ̀rọ̀ wá bàbá lẹ́nu wò láti mọ ohun tó ṣẹlẹ̀ sí WASILA aláfojúdi bá ní kọ́mọdé ó má dẹ́tẹ̀ ní ọmọdé ó má dẹ́tẹ̀ bó bá ti lè dánú gbógbé ọ̀nà fojúdi ọmọ orogún bẹ́ẹ̀ orogún tàbí ńlọba àfojúdi orogún ní mú kórè bomi gbóná gbọ́ orogún bá ní òun fẹ́ tẹ́ wọn ló yá bí ọ̀rọ̀ ṣìgìdì lọ́rọ̀ rẹ̀ wọn ní tí ṣìgìdì bá fẹ́ tẹ́ wọn ní kó gbé wọn lódò lọ́wẹ̀ ẹ̀kú mọ ó ṣẹlẹ̀ sí gbọ́ bá wọnú omi ṣìgìdì abátúká tàbí kọ́mọlángídí ní òun fẹ́ lọ rìn inú náà òun fẹ́ lọ rẹ́sìtì ẹ̀rọ̀gán rẹ́sìtì òun fẹ́ sinmi náà náà ṣe mọ̀ pé náà yóò bá wí. WASILA fojú kòròrò gbé o obìnrin ò gbọdọ̀ rólóòlù àṣà àwọn baba ńlá wa ni àṣà Yorùbá ni èèwọ̀ ni nílùú tó ti jẹ́ èèwọ̀ bẹ́ẹ̀ ni ẹ̀mí báyìí ni ó ṣe nǹkan mi tèmi ní tìdílé mi ni ó yàtọ̀ sí báyìí là á ṣe nǹkan wa nílùú Ìbàdàn ọba Ọláfọlọ́ọ̀lù bẹ́ẹ̀ ni eégún ńlá tí ń kẹ́yìn ìgbàlẹ̀ lólóòlù eégún tí gbé eégún mìíràn bí gbogbo ìṣẹ̀ṣe gbogbo àṣà àti ẹ̀sìn lọ́ní ìwọ ti wọ̀ wọ́n ní ká bọlá fọlọ́lá ká bu oyè fọlóyè ká bọ̀wọ̀ fẹ́ni tọ́wọ̀ yẹ ọ̀wọ̀ yẹ ẹni tó bá ní ọ̀wọ̀ lára àwọn aládé àwọn olùdarí ìlú àwọn ọlọ́lá nígbà tá a wà ní iléèwé gíga ń kọ́ wa ní nǹkan kan nínú iṣẹ́ gọ́ọ̀mẹ̀ntì tí ń jẹ́ constitutional authority ṣe láwọn nǹkan yẹn ó láwọn tí ó bá wí olórí ẹ̀sìn ni o olórí agbègbè ni o olórí ìjọ ni tàbí ti ìjọba tàbí olórí ìbílẹ̀ àwọn constitutional authority nígbà tó bá pèèyàn ní constitutional authority ó jẹ́ wípé àwọn agbára kan wà lọ́wọ́ àwọn kan tó jẹ́ olùdarí tá a gbọ́dọ̀ máa béèrè pé ta ni ọ́ ọkọjá ẹni tá a wò lójú tá a ń pè ní ta ni ọ́ àáfàá àjọ yín ni o bóyá àlùfáà ti mùsùlùmí ni tàbí àlùfáà ti kìrìsìtẹ́nì tàbí oníṣẹ̀ṣe tàbí gómìnà tàbí ọ̀gá ìbílẹ̀ ìjọba ìbílẹ̀ tàbí olórí oko pátápátá ààrẹ tàbí àwọn ọba àwọn baálẹ̀
àwọn olóyè ìlú ẹ bọlá fún wọn. WASILA ó ṣàṣojú ràn àwọn òbí rẹ̀ sáré jọjọjọjọ wọ́n gbalé ọ̀wọ́n Oloolu lọ wọ́n lọ sílé ọ̀wọ́n lọ́jẹ̀ ẹ̀gbọ́n bàbá yìí bó ṣe ń sọ̀rọ̀. wo Ìṣọ̀lá Gbọ́láhàn Akeem. ẹ ṣé bàbá ẹ jọ agboolé bola wà yìí sá. agboolé Olóòlù ní òde ajé Olóòlù nílùú Ìbàdàn tí wọ́n wà ní ìjọba ìpínlẹ̀ Ìbàdàn North East Local Government. ẹ ṣé bàbá wa pẹ̀lú ìròyìn tá a rí ní orí ayélujára nípa ọmọbìnrin tí wọ́n lóyún báwo lọ̀rọ̀ yẹn ṣe jẹ́ sà. ṣé WASILA. WASILA bẹ́ẹ̀ ni sà. last year ó fídíò àwọn èrò Olóòlù bẹ́ẹ̀ kò rí gbé dáadáa but this very year ní ọjọ́ Thursday tó lọ tó jẹ́ the last day tí Olóòlù máa ń jáde so Thursday yẹn gbogbo ọ̀nà ọ̀rẹ́ méjì agúgù ìta mẹ́rin ló máa lọ ṣùgbọ́n táwọn tí Olóòlù dé àdúgbò wọn ó múra bí obìnrin according to her ó múra bí ọkùnrin ó wá bọ́ sí fàràdà wọn lórí òkè ó wá ó ṣe fídíò coverage àwọn èrò Olóòlù orí Olóòlù gangan gbé sotiye ṣùgbọ́n gbogbo àwọn tó wà níbẹ̀ ó gbé ato ó gbé àwọn míì náà tí wọ́n jẹ́ ẹntọ́ràǹdì Olóòlù àtàwọn èèyàn yẹn ó wá gbé lọ sórí TikTok ó wá kọ sí TikTok pé this is Olóòlù at Sokoti area àwa rí nǹkan yẹn ìgbésẹ̀ wa wáyé lórí ẹ̀ òun náà ìgbà tí wọ́n padà rí ó sọ pé ìgbà tí òun ti ṣe nǹkan yẹn lára àwọn ò ti yá but for the interest of peace lórí táwọn èèyàn bá rí wọ́n lè fọwọ́ bà kí wọ́n máa nà án so àyìn láti mú kó lé a lọ fi sọ́dọ̀ àwọn agbófinró kí tẹ́ńsán yìí ó fi lọ sí ilẹ̀ tó gba àwọn tí wọ́n rí TikTok yẹn ní ọ̀ya lọ bolé wọn. ṣé fídíò yẹn sì wà lórí TikTok báyìí. ó ti delete ẹ̀ bẹ̀tà wa kọ̀ọ̀kan ní lọ́wọ́ adẹ̀ láwọn pictures yẹn lọ́wọ́ tàbí lè ṣe back up against yẹn ó agree pé lóòótọ́ ló ń ṣe. ẹ ṣé bàbá wa a rí i pé fídíò kan náà circulate online tí wọ́n ti ń ṣe ìràpadà tó la máa pè fún nígbà yìí létà làwọn gbọ́ pé wọ́n ní ọmọ yẹn ti báwo ló ṣe jẹ́ bàbá. ọmọ yìí ò kú o. ẹ bá wa sọ fún àwọn ará ilé kí wọ́n gbọ́ dáadáa. ọmọ yìí ò kú o WASILA wà láyé o. ẹ bá mi sọ fún ẹ. WASILA wà láyé nǹkan kan ò ṣe WASILA o gbogbo àwọn tí wọ́n máa ń gbé R.I.P sórí kinní rẹ̀ kó lọ stop ẹ̀ kó mọ̀ pé R.I.P ara wọn ni wọ́n ń gbé jáde o WASILA wà láàyè ó ń bẹ ní ilé wọn ní ọ̀rẹ́ méjì o tó gba gbogbo information tẹ̀ ń gbọ́ tẹ̀ ń lórí Facebook àbí anything yẹn pé R.I.P WASILA irọ́ ni ọmọ yẹn wà wọ́n ti ṣèrà padà fún nìyẹn. ẹ ṣeun jèrè ọlọ́jẹ̀ Olúwo Ìṣọ̀lá ẹ pẹ́ o bàbá ẹ pẹ́ bí pẹ́pẹ́ ti ń pẹ́ WASILA ò kú o ayé tẹ R.I.P WASILA kiri WASILA ń bẹ nílé àwọn òbí rẹ̀ nílùú Ìbàdàn ẹ bá fẹ́ rí WASILA ààyè ló wà o ṣùgbọ́n ohun tójú aláfojúdi ń rí lójú WASILA rí o wọ́n ti ṣe àwọn ètùtù fún o wọ́n ti ṣàdúrà fún wọ́n ti wúre fún ayé rẹ̀ sì ti dáa mo bá fẹ́ rí WASILA ó ń bẹ nílùú Ìbàdàn ó dẹ̀ dàbọ̀ ní ó dàṣálẹ́ ká tó pàdé nínú ìròyìn tó tún kàn ẹ ṣé púpọ̀.